Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹran ní sí mi àṣẹ gọ́ọ̀nà ara mi ń tọ̀ níbi àwọn gómìnà ní kí n wá ẹ kò sáré jàlámí àdáni mi wọ́n jẹ́ rẹ̀. ṣọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtòkù? jà láàrin èmi àtòkù. Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹran ní sí mi àṣẹ gọ́ọ̀nà ara mi ń tọ̀ níbi àwọn gómìnà ní kí n wá ẹ kò sáré jàlámí àdáni mi wọ́n jẹ́ rẹ̀ wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí òkúta ọ̀gìnrẹ́ ni mo kọ́ mọ́ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ẹ̀rọ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu ta ni mo fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ọ̀pá ẹ̀mí mi tó fẹ́ sèpù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà pé àwọn afáǹbá mi sáré àwọn olè black mo ní bàbá mi ládọjà kò ní sáré nǹkan mi kò ṣe láyé níjọ́ tí mo dé tí mo tó lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì mi nínú prison wọn ẹni tó wọn rẹ wá àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ́ mẹ́wàá náà ló ṣe fún ní sèmìlẹ̀ kí fọ́ọ̀kì mi wà lẹ̀ kí sábà gbàdúrà owó ìkí mi jẹun àwọn dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé kí tó kọ́kọ́ fi mí sílẹ̀ àrùn oṣù méjì mọ́ mi ò lágbára gan inú prison tẹ̀lé ó ní agbára gan àbáṣe wa sọ pé ọkùnrin máa wọlé kábíyèsí báwọn ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì fẹ́ sí tó dáa níta ní president kan lọ mú mi ó fi sínú ìkan kan ta ẹsẹ̀ síbẹ̀ tó mọ̀ pé wà ń bẹ̀ tó gbogbo àwọn àgbàlagbà yìí àti ló mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ tó gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa pèsè mi lọ́rùn agbára mi nìkan pé kí n fàkàrà balẹ̀ àwọn bàbá mi ti dá sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kú sí àti mi ò lẹ́nu kankan mo ti kọ́ balẹ̀ káàkiri tí n bá dájú kó ń gbà mí àwọn òun gbogbo kọ́fà tó gẹ́gẹ́ nípa yẹn òun gẹ́gẹ́ náà ti gbà gbogbo mo fẹ́ rọ́ọ̀lù gbà mọ̀ bá ọkọ̀ asukun abádàdì bàbá mi ní kọ́kọ́ mi balẹ̀ táwọn yẹn jọ ọ̀rọ̀ mi tí mo yẹn tó kí n yẹ kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí n yóò kú ẹsẹ̀ fún mi ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà gbogbo ẹni ọ̀pọ̀ àwọn rẹ̀ lọ́wọ́ la gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ni wọ́n tó gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹgbókun kẹ́ pé bàbá làbẹ́jà àwọn ní bàbá rẹ̀ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́wọ́ tó ń pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́ fi yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ gbálẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president ní ìyẹ̀jú ọ̀rẹ́ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù pẹ́lẹ́sà ara mi pọ̀ mo lọ wà mo lẹ́yìn òdì náà ni kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ẹ̀jú ọ̀rẹ́ ọmọ ìwà ẹgbẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ti kábíyèsí o orí tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti rí ojú ni mo kọ́ lé mo ní lónìí òun dẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹsẹ̀ mo sọ̀rọ̀ fún bàbá mi Fún ẹ̀mí kan jẹ́ àmì dúdú Koiki Media will bring the work closer to your doorstep. Koiki Media will bring the work closer to your doorstep. Ààfin bàbá wa kábíyèsí Olúbàdàn ti ìlú Ìbàdàn ẹ̀bẹ̀ ní àwáì àmì tí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ti máa fi ẹ̀mí ìmọ̀.